lọ́jọ́bọ̀ tí í ṣe ọjọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ tí a wà nínú ẹ̀ yìí òun ní ilé-ẹjọ́ gíga tó fi ìlú ìbàdàn ní ìpínlẹ̀ ọ̀yọ́ pé òun ni wọ́n máa dá ẹjọ́ láàrin àwọn akọni ọmọ yorùbá méjì ní ìyẹn ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ yorùbá ààrẹ gani abiodun ige adams àti gbajúgbajà ajìjàǹgbara fúnmìnira ilẹ̀ yorùbá ní olóyè sunday adéyẹmẹ tí ó gbáyé mọ̀ sí sunday igbòho tó sì jẹ́ pé sunday igbòho ní ilé-ẹjọ́ mà dá láre tí wọ́n dá ààrẹ gani adams lẹ́bi kódà wọ́n tún ní kí gani adams kó san ẹgbẹ̀rún náírà 500,000 naira fún olóyè sunday igbòho gẹ́gẹ́ bí owó gbà má bínú. ẹ rántí pé ààrẹ ọ̀nà kakanfò ló gbé olóyè sunday igbòho lọ sí ilé-ẹjọ́ ní ọdún tó kọjá wípé ó lọ mú ìfọ̀rọ̀wérọ̀ ìyún ìpè orí fóònù tóun àtẹnìkan jọ ń sọ ó lọ gbà á ní ọ̀nà ẹ̀bùrú ó sì lọ gbé síta ètò lólòdì sófin nítorí pé lábẹ́ òfin nàìjíríà kò bá òfin mu kí ẹnikẹ́ni kí wọ́n lọ gbé ìtàkùrọ̀sọ èèyàn lórí fóònù pẹ̀lú èèyàn kan láti gbé síta fún gbogbo ayé láì gbàṣẹ lọ́wọ́ ẹni náà. eléyìí ni gani adams tó gbé sunday igbòho lẹ́jọ́ sí tó sì ń béèrè bílíọ̀nù 5 náírà 5 billion naira gẹ́gẹ́ bí owó gbà má bínú lọ́wọ́ sunday igbòho. agbẹjọ́rò ààrẹ gani adams amòfin síkírù akínrelé òun ló pe ẹjọ́ náà bẹ́ẹ̀ ló jẹ́ pé amòfin junaid sanusi ìní amòfin tó jẹ́ agbẹjọ́rò fún sunday igbòho lọ́gbọ̀njọ́ oṣù kẹrin ọdún tó kọjá the 30th of april 2024 ìní ẹjọ́ náà ló sì wáyé ní ìlú ìbàdàn ṣùgbọ́n ọjọ́ kẹta nínú oṣù keje ọdún tá a wáyé the 3rd of july 2025 ìní ilé ẹjọ́ sún ìgbẹ́jọ́ náà sí tó sì jẹ́ pé ọjọ́ tọ́ọ̀sì ọ̀sẹ̀ yìí tí ọjọ́ náà bọ́ sí ni wọ́n máa dájọ́. nínú ìdájọ́ ẹ̀ onídàájọ́ ot adémọ́lá sálámì ó jẹ́ kó di mọ̀ wípé ààrẹ gani adams kò rí ẹ̀rí mú wá wípé sunday igbòho ni ló fi ọ̀rọ̀ tó ń bá èèyàn sọ lórí fóònù ló fi síta. fún ìdí èyí ó fi ọwọ́ ó fi da ẹjọ́ tí gani adams sọ pé sunday igbòho dànù o. bákan náà ni ló jẹ́ kó di mọ̀ wípé kí gani adams kó lọ san ẹgbẹ̀rún náírà 500 million naira tó jẹ́ ìdajì mílíọ̀nù kan náírà kó san fún sunday igbòho gẹ́gẹ́ bí owó gbà má bínú. látìgbà tí ìdájọ́ náà tó ti ṣẹlẹ̀ ní ariwo ayọ̀ ló ti sọ láàrin àwọn olólùfẹ́ sunday igbòho ṣùgbọ́n àwọn ọmọ yorùbá tòótọ́ tí wọ́n nífẹ̀ẹ́ àlàáfíà jẹ́ kó di mọ̀ pé ọ̀rọ̀ yìí kò gba ayọ̀ tàbí ìbànújẹ́ fún ẹnikẹ́ni náà méjèèjì o. wọ́n ní gbogbo ọmọ yorùbá ló yẹ kó banújẹ́ àti pé eléyìí ń pe àwọn àgbà ilẹ̀ yorùbá níjà pàápàá àwọn ọba yorùbá aláàfin ọ̀yọ́ ọ̀ọ̀ni ilé ifẹ̀ àti gbogbo àwọn tó kù pípé kó tètè dá sọ̀rọ̀ yìí kan pé olóyè sunday igbòho àti ààrẹ gani adams papọ̀ kan bá wọn yanjú ìjà nítorí pé akọni àti ògbó ilẹ̀ yorùbá làwọn méjèèjì.